kí ni mò ń ṣe fún ìyá yìí wọ́n ní kò dòun kò ṣe kọ́kọ́ kò jẹ́ kó bẹ́ẹ̀ kó jọ bá ń dá sọ̀rọ̀ yìí. ó ti tó gé ọmọ lẹ́fì kí ló dé nílẹ̀ bàbá kí ló ń pè mí kí ló ń pọ̀ mí kí ló ń pè mí láti bí ọdún 10 nínú ilé ájì mi láàárọ̀ ájì mi lọ́sàn-án ájì mi lálẹ́ àjẹ́dọ̀ ti dé àárín kankan mi ò lóyún mi ò gbé sọ́wọ́. ibi ọlọ́dún 15 tí ò tí ì rọmọ bí tẹ́lẹ̀ ìhun ni púpọ̀ tó ń ṣe kó mọ tí mo yá bẹ̀ pé mo ní báwọn náà ṣe wá ní ọ̀dọ̀ dr pantibila ni olóbá ò ṣe. ẹ wá kẹ wá gbọ́ ibi òde mi ò wá ṣe nǹkan oṣù mọ́ tó bá tún tán. àfikún tó ṣe ọ̀rẹ́ ìyàwó mi nìyẹn láti bí ọdún 15 kò rí pẹ́ńtẹ́sán mo ló dẹ̀ ti fi mọ wẹ́rẹ́ yìí o wọ́n ti fún mi láì dírẹ́sì bẹ̀ ó wà ní nọ́mbà 20 adálẹ́mọ̀ estate adálẹ́mọ̀ bus stop ní sọ́gbọ̀ta.